Musiliu MC Olúọmọ ẹ ṣáà rí Koko Zaria àbẹ́ rí Koko Zaria èyí sísá mi wá ní wọ́n embarrass òun ní Ṣógúnlẹ̀ pé kí n jẹ́ ká lọ àwa ṣàtà mọ́tò àwa débẹ̀ ṣe nígbà tá a débẹ̀ àwọn boys ni mo kó lọ àwọn ní street yẹn àti ẹ̀sìn ń wò pé ẹni yẹ̀dà ṣe nígbà tí wọ́n máa pé ẹni tí a fẹ́ bá jàjáde àfi bí Goliath ó ga tó sí kanlẹ̀ kíyè nígbà tí máa wọ ẹ̀yìn gbogbo àwọn ọmọ ogun tí mo kó wọn ti sá lọ ó wá ké mi nìkan. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Comrade Ọlámilékan Akínyẹmí aka actor Agege. nítorí bẹ́ẹ̀ ṣe rí mi èmi ò lọ school mo kàn gba school kọjá ni fine school tí mo ní mi ò lọ ni pé I went to Sango primary school then mo parí ní primary mo tún lọ sí Sango secondary school in Naege so òun ló fi jẹ́ pé born and brought up in Sango Agege so bó ṣe rí nìyẹn olóòtú. ẹ ṣeun gan nígbà tí ẹ wá parí iléèwé yìí tí ẹ dúró kí lẹ wá ṣe nígbà yẹn. ẹ ṣe olóòtú gbogbo mo ń lọ school náà gbà yẹn mo mọ̀wé mo lè parọ́ fún yín mo mọ̀wé mo ṣáà ń forí tì ní after ọjọ́ bí mo ṣe wá forí tì yẹn mọ̀mí sí mi wá pè mí pé actor ọlá kí ló fẹ́ ṣe mo ní màámi ẹ má yẹ kí n parọ́ fún yín agbèrò ni mo fẹ́ ṣe stop it gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ dẹ̀ are graduate gbogbo wọn ló kàwé àbúrò ẹ̀ lọ́ọ̀yà ẹ̀gbọ́n ẹ̀ sàn wáyé tí wọ́n ṣe sọ pé agbèrò ló fẹ́ ṣe mo ní màámi àti mo ń lọ school tí mo dẹ̀ mọ̀wé mo kàn tì mo ti dé junior secondary school mo tún bọ́ sẹ́sẹ̀ sún àmì ẹ̀wò mi ò pé ọpọlọ eléyìí gbé ó gbéwèé mọ́ o máa ń bá náà no ipò nígbà tí wọ́n bá sọ pé ọmọ ọ̀tá agbèrò ló fẹ́ ṣe àwọn agbèrò kì í àwọn agbèrò ọ̀hún ní lẹ́vù ọ̀hún ní kílé orí lára agbèrò ọ̀hún kì í ìyàwó mẹ́wàá lọ́ máa ń kó wọ́n máa táùtù ní wọ́n máa ń ṣe gbà màámi ẹ wo ó dà what do you want me to do màámi bá ní gòkè nǹkan táwọn fẹ́ kí n ṣe ni pé kí n lọ ṣe refrigerator màámi èmi tí mo lọ school tí mi mọ̀wé tẹ wá ní kí wá lọ kọ́ refrigerator àwọn tó ń tún fridge ṣe màámi unfortunately all because I love my mom because she's the best in my life she's the best in my life so bí wọ́n ṣe ní pé kí wá lọ kọ́ refrigerator yẹn ọlọ́run dẹ̀ ṣe to short the story mo kọ́ refrigerator yẹn mo wá kọ́ mo tún ṣe freedom that was 1998 mo wá ṣe freedom mo ṣe freedom tán èmi náà mi tí ẹ mọ̀ pé mo lè kọ́ in fact ọ̀rọ̀ mi mo fẹ́ kó máa kọ́ gbogbo àwọn tó wà nílé tó ń wò wá ọmọ líle tẹ bá ń gbọ́ ọmọ líle ìyẹn omi ìpọ̀ ọmọ líle ò sọ pé kò lè ṣoríire o mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run olóòtú mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lénìí èmi ọmọ líle àná èmi ọmọ líle tó ń pariwo ọmọ federal àná mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lénìí pé mo ṣe fi yọgàn because gbogbo oríire táwọn graduate tí wọ́n ṣe òun lèmi náà ti ṣe so mo dúpẹ́ fọ́lọ́run nìyẹn kí wá ṣọ̀tọ̀rọ̀ tí mò ń sọ lọ fún yín so unfortunately mo wá kọ́ṣẹ́ yẹn mo ń ṣiṣẹ́ yẹn nígbà tó wá tó time kan iná Nàìjíríà ò dá mọ́ ó ti yé iná yẹn ò dá mọ́ àárín náà ṣiṣẹ́ tá a bá gbaṣẹ́ ànírín náà ṣe ọmọ kan ìdíṣẹ́ yẹn gangan lọ́lọ́run ti ṣòwò fún mi tí mo ti ra ọ̀kadà ṣó ti yé yan nígbà tó ti di pé iṣẹ́ ò lọ́mọ́ mo ṣe mọ́kadà yẹn àsọmọ gbòòrò mo bá fi ọ̀kadà mo bá bẹ̀rẹ̀ sí ní ṣe jámájámá ẹjọ́ ẹ má yẹ kí n tàn yín iṣẹ́ ọ̀kadà òun ló gbé mi dédi National Union Road of Transport Worker lẹ́nu tí mo wá jẹ́ alága Agége Agídìgbì branch A èmi lálága àwọn branch chairman ṣe rí pé ọ̀rọ̀ mi tọ́pẹ́ àbí kò tọ́pẹ́ olóòtú ṣe rí pé ọ̀rọ̀ mi tọ́pẹ́ ìdí nìyí tí mo fi sọ pé tọ́mọ bá le ìyẹn òun mí pé kò lè ṣoríire àti pé àyàn ọmọ ẹ̀yin òbí tẹ́ wà lé tẹ́ ń wò wá ẹ má jẹ́ ká máa dispute nǹkan tí ọmọ bá ti ń sọ pé òun fẹ́ ṣe because now iṣẹ́ kẹ̀kẹ́ yìí náà ni mo wá ṣe ìdíṣẹ́ National Union ìdíṣẹ́ National Union ni mo ti wá kọ́lé ni mo ti gun mọ́tò ni mo ti ṣe nǹkan tó dáa now mo wá sì ti mọ́ mi jọkọ̀ pé mọ́ sí ṣe realize pé níjọ́ tẹ kọ́kọ́ bí mi lè pèsè òun fẹ́ ṣe mo ní iṣẹ́ àgbèrò iṣẹ́ ọmọ onímọ́tò ẹni pé mi ì lè ṣe bọ̀ lẹ́ni sí ìgbà táyé mi dá díẹ̀ ẹ̀yìn ní sí ilé tí mo kọ́lẹ̀ ń gbé ìgbà táyé mi dá bẹ́ẹ̀ sí kí ni ẹ̀kọ́ tí tẹ fẹ́ sọ fún àwọn ọmọ tó ń bọ̀ pé ṣé kọ́ ṣiṣẹ́ àgbèrò àbí kọ́ má ṣe
àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Mustapha Ajagungbadé Sego, àwọn ọ̀gá nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Tajudeen Agbẹ̀dẹ, mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Musiliu MC Olúọmọ, because nígbà tí àsìkò tí wọ́n dé wọ́n modernize iṣẹ́ National Union, iṣẹ́ National Union ó wá di nǹkan tí graduate wà ń bẹ̀, ó di nǹkan tí àwọn tó ń kàwé àwọn graduate lè máa rí iṣẹ́ union sìn, ẹ lè rí tout, ẹ lè rí ọmọ dáńdí iṣẹ́ National Union mọ́. Iṣẹ́ National Union ti wá di nǹkan débi pé àwọn oní tíátà náà ti wá ń pè wá sí location, wọ́n ti ń sọ pé mo like character yín o, character yín ṣe lè play role character yín lórí scene fún mi, ẹ lè play fún wa, ẹ lè ṣe fún wa. Ó ní fine, kò sí nǹkan tó bá dì ń bẹ̀ náà. Ẹ ṣáà rí Koko Zaria, àbẹ́ẹ̀ rí Koko Zaria ọ̀gá up national, àwọn ọ̀gá wa nìyẹn. Ẹ wo nǹkan tí Koko Zaria ṣe ní ti iṣẹ́ National Union, ẹ wá wo ẹ wo ojú ẹ bó ṣe pawó, ẹ wo ojú ẹ bó ṣe ní fẹ́ mọ́ bó ṣe pawó everywhere. Kò síbi tí sí àwọn tí mo sọ yìí bá dé wọn ń ṣá ìmọ̀fó lóko, wọ́n tún ṣe kíni, wọ́n mú tíátà wọnú iṣẹ́ wọn. Ẹ wá wò pé ṣe rí pé iṣẹ́ National Union iṣẹ́ tó dáa ni, iṣẹ́ alálùbáríkà ni, kì í ṣe iṣẹ́ tout, iṣẹ́ tó ń fihàn lọ́kàn balẹ̀, iṣẹ́ tó ń fi ẹ wo kí n fi eléyìí tí kò fi kọ́ àwọn ará ilé lọ́gbọ́n. Ẹ máa wo Alhaji Musiliu MC Olúọmọ, ṣe rí pé àwọn èèyàn máa ń sọ pé ẹ kò kàwé, but ẹ lọ wo àwọn ọmọ tó bí graduate ní gbogbo àwọn ọmọ tó bí l'Amẹ́ríkà, first class graduate ní gbogbo àwọn ọmọ ẹ̀ l'Amẹ́ríkà. Ṣé ẹni tí ò tiẹ̀ kàwé gan, ṣé ó rí ọmọ kọ́, ó rí ọmọ, ṣé ó ní graduate nínú àwọn ọmọ ẹ̀ àbó ní first class? Ordinary agbèrò lásán ọmọ ẹ̀ ṣe graduate ni, doctor wà nínú àwọn ọmọ ẹ̀, lawyer wà nínú àwọn ọmọ ẹ̀. So fún díẹ̀ yìí tó bá sọ pé ọmọ líle máa ń ṣe oríire o. Ẹ ṣeun gan. Ǹjẹ́ ẹ lè sọ nǹkan tí ó bá orúkọ yẹn dé tí àwọn èèyàn fi ń pè ní actor gangan tán? Olóòtú ẹ ṣáà tún fẹ́ kí n sọ̀rọ̀. Ṣẹ̀mùkú tó bá sọ pé èèyàn ọmọ líle ara ebi tẹ́ fẹ́ lọ yẹn, olóòtú ẹ má yẹ ká lọ bẹ̀, àbí ṣẹ́fẹ̀ kí n lọ bẹ̀. Fine. Ọmọ mi rántí ìgbà tá a ṣe wà nú ayé, ìgbà náà la mọ bó ṣe ń lọ. Ṣé nǹkan ibi tí mo ti ń jẹ́ actor yẹn, àkọ́kọ́ mo jẹ́ èèyàn kan tó love acting, mo máa ń pààyàn lẹ́rìn, ibi tí má dẹ̀ wà mo máa ń like káwọn èèyàn pọ̀ ńbẹ̀ ká máa ṣeré pákin, ibi tí má wà ẹ̀ lè rí ìbànújẹ́ ńbẹ̀, ìdùnnú ni. Ṣé ti understand me? But ibi tó orúkọ yẹn ti wá gangan, ṣé mo pé day one ni mo ti sọ fún yín pé ọmọ líle ni mí, ó ti yé yín. Mo wá bùn pé mi kì í gbà kí wọ́n ṣì tèèyàn lójú mi, tó bá ṣì tèèyàn màá tẹ̀lé ẹni yẹn lọ́bẹ̀, màá lọ bá kọ̀yà. Ibi tí mo fi sọpọ̀ ọmọ líle ni mí nìyẹn. Ẹwà tó wá fọ́nì ni pé níjọ́ kan area sister mi kan ó wá ní bọ̀bọ̀ kan aráàzà àwọn ní Ṣógúnlẹ̀ àná Agége làwa wà, ó ti yé yín. Area sister mi wá ní wọ́n embarrass òun ní Ṣógúnlẹ̀ pé kí n jẹ́ ká lọ, àwa ṣàtà mọ́tò àwa débẹ̀. Ṣé nígbà tá a débẹ̀ àwọn boys ni mo kó lọ, àwọn ní street yẹn àti ẹ̀sìn ń wò pé ẹni yẹn dà. Ṣé nígbà tí wọ́n máa pé ẹni tí a fẹ́ bá jàjáde àfi bí Goliath, ó ga tó sí kanlẹ̀, kíyè nígbà tí máa wo ẹ̀yìn gbogbo àwọn ọmọ ogun tí mo kó wọ́n ti sá lọ, ó wá ké mi nìkan ni mo ṣàràdó ní àlàyé ó dẹ̀ bíúdì lọ. Ṣé wọ́n lọ pé wá kó wá ọ̀gá mi wájà, wọ́n kọ́ sọ fún mi pé kí n tẹ̀lé wọn wá ní bó ṣe fún mi láṣọṣọ nìyẹn. Àlàyé mi Ọlọ́run mi tẹ̀lé wọn, èmi kàn kọjá lọ síìtì ni, ṣé bí wọ́n ló ń béèrè pé òun dà mo yẹ sà, mo bá tún lọ ó kò tún fà mí láṣọ padà sẹ́yìn ni. Ó ní àlàyé mo ti bẹ̀yìn náà, ẹ ṣáà rí pé mi ìwà já ọ̀lẹ́ mi, ẹ rí bẹ́ẹ̀ ẹ ṣàánú mi bọ̀bọ̀ yóò ṣàgbọ̀n ṣá. Next ni pé nígbà tí mo fẹ́ lọ lẹ́lẹ̀kẹta ó kàn fà mí ni, ṣé bí lípé bó ṣe fà mí yẹn mo kàn bínú ni, ẹ̀ṣẹ́ tí máa gba báyìí bó ṣe jẹ́ Gòláyátì yẹn ó balẹ̀ bẹ́ẹ̀ ni. Bó ṣe balẹ̀ bẹ́ẹ̀ mo kàn pa èmi àgbà gẹ́gẹ́, mo kàn gorí ẹni àríkò àwọn ọmọ ọ̀lẹ tí mo kó wá tí gbogbo wọn ti sá lọ, gbogbo wọn ṣe sá padà dé nìyẹn. Wọ́n á pariwo actor Agége, àwọn lálọ́ọ̀dù wá wọ́n á bẹ̀ mí. Èmi tí mo ti ń bẹ alágbára tí ó gbà bọ́lọ́run ṣe gbálágbára fọ́lẹ̀ mi nìyẹn o. Bí àwọn lálọ́ọ̀dù ṣe jáde ní actor kí n jọ ọmọdé ló ń ṣe àṣekè kì í ṣe pé kéèyàn ọ̀gá òun lágbára, but mo mọ̀ pé àánú Ọlọ́run ni mo rí gbà, kì í ṣe pé àwọn Ọlọ́run wà lẹ́yìn mi ni o. So ìdí tí actor Agége yẹn tó fi wá jáde nìyẹn. And secondly náà character mi, mo jẹ́ ọkàn tó jẹ́ pé ọmọ líle ni mí, mi kì í fọ́ fún èèyàn, mi kì í bẹ̀rù èèyàn, bọ́ ẹ lè bá mi níbi ìdọ̀tí, ibi tó bá ti dọ̀tí I don't do it, àyùká ẹ lè bá mi bẹ̀ láyé.
so bó ṣe rí nìyẹn. torí àwọn ìbéèrè tí a fẹ́ béèrè kò really kò pọ̀ lọ títí màá kàn fẹ́ ká kàn sáré sọ ní méjì ní mẹ́ta ká parí àwọn nǹkan tá a fẹ́ ṣe. ǹjẹ́ nígbà tí torí bí ẹ ṣe sọ fún wa ẹ fi yé wa pé ẹ̀yin ni chairman branch nígbà tí torí a mọ̀ pé tí wọ́n bá fẹ́ jẹ àwọn nǹkan wọ̀nyí a mọ̀ pé bí awuye àwọn nǹkan yẹn ṣe máa ń lọ tí ìjà máa ń ṣẹlẹ̀ ní páàkì oríṣiríṣi ǹjẹ́ lè bá a sọ ọ̀rọ̀ bíi méjì mẹ́ta nígbà tẹ́ fẹ́ jẹ nǹkan yìí ìdojúkọ gangan lẹ bá pàdé níbẹ̀ kí ni nǹkan tí ẹ rí níbẹ̀ báwo ni nǹkan yẹn ṣe lọ tó fi jẹ́ pé actor gangan nìkan yìí ń tọ́ sí. ẹ ṣe àkọ́kọ́ ń bẹ̀ olóòtú nínú question tẹ́ bi mí léèrè mo kọ́kọ́ pé nígbà tí mo sọ̀rọ̀ mo dúpẹ́ fún àwọn ọ̀gá wa òrìn Alhaji Tajudeen Àgbẹ̀dẹ àdúpẹ́ fún wọn Alhaji Ìbíkúnlé Bàrò àdúpẹ́ fún wọn àwọn ọ̀gá wa tó ti ṣe ṣẹ́rí iṣẹ́ National Union kò ṣe yàdáyọ̀bẹ mọ́ ó ti ní ètò so nǹkan tó ṣe jẹ́ kó ṣe rọrùn fún mi láti tètè débẹ̀ ni pé nǹkan yìí ètò ni ó dẹ̀ máa tó ni kì í ṣe pé o gbọ́dọ̀ kọ́ ní iṣẹ́ tó ń kọ́ ni ó dẹ̀ máa ní ibi tó kọ́ dé kí wọn náà tó dọ̀gà so nígbà tó bá ti kọ́ tó bá ti mọ̀ àyè ọ̀gá máa yọ ó máa yọlẹ̀ fún ẹ tó bá dẹ̀ dásìkò àyè ọ̀gá yẹn àwọn ọ̀gá yẹn máa fà ẹ́ lọ́wọ́ sókè pé àsìkò ẹ ti tó nítorí pé o ti kọ́ṣẹ́ o ti mọ̀ so bó ṣe rí nìyẹn mi kì í ṣe pé mi go through àwọn kankan mú go through but kò sí violence níbẹ̀ kò sí dà àpárá wa àṣàrà wa wọn ò yànyàn fún mi gbogbo ibi tí Ọlọ́run ní kí n ṣàkóso lé lórí èmi ni mo dá àwọn unity yẹn sílẹ̀ creator ni mi ni mo create ẹ̀ so nígbà tí mo bá wá lè create nǹkan táwọn ọ̀gá ìwà òpè wọ ọmọ tó ṣe lè dájúdájú ó tó láti fi ṣe olórí ńbẹ bọ́lọ́run ṣe bí mo ṣe jẹ́ lọ́n tèmi nìyẹn bó ṣe rí nìyẹn olóòtú. ẹ ṣe báwo lẹ ṣe wá rìnrìn àjò láti wọnú eré orí ìtàgé táwa ń sìn ibi tí ẹ wà tí ẹ ti ń ya eré ni báwo lẹ ṣe rìn lẹ fi wọ eré orí ìtàgé. ẹ ṣe olóòtú fine kì í ṣe nǹkan tó lọ fà ó ti yé yín ṣé nǹkan tí mo lè sọ bẹ́ẹ̀ ni pé àkọ́kọ́ gbogbo àwọn ọ̀rẹ́ tí máa ń bá ṣe oní tíátà ni wọ́n tó dẹ̀ jẹ́ celebrity ni wọ́n. Fine. Austin Emmanuel is my best friend. Austin Emmanuel? Is my best friend. Jacuzzi is my best friend. Ciro is my best friend. Elmo West is my best friend. Wọ́n pọ̀ tí ẹ̀ pọ̀ lọ wọ́n pọ̀ lọ but láti gbà tí àwọn tí mo máa ń bá rìn yẹn bó ṣe jẹ́ pé ní tíátà ni wọ́n yẹn mo kàn máa ń wá location ni bí kí n kàn máa pa wọ́n lẹ́rìn kí mi bá wọn ṣeré kí n lọ but ọmọ mi kan wà tí wọ́n ń pè ní Celebu ọmọ tó kọ Chioma ó ti yé yín ọmọ yẹn jẹ́ ọmọ tó jẹ́ pé ó wà talented gan Ọlọ́run fún ọmọ yẹn ní ọgbọ́n àtòye ó ti yé yín ọmọ yìí ló kàn ń gbọ́ pé òun tóun bá wa ra mọ́tò òun máa rí actor Agége tóun bá wa máa rúwà òun ra actor Agége ọ̀tún actor Agége òsì actor Agége ta ló ń jẹ́ bẹ́ẹ̀ unfortunately mo máa ń drive lọ mo kọ̀ rẹ́ ẹni náà tó dá mi dúró ni èmi tẹ bí pa àwọn beggars tó máa ń tọrọ owó yẹn ni màá náà jọ uncle please ṣóun lè mọ̀ mi ṣóun lè meet mi mo ní for what ṣe bí mi ni mo ń jẹ́ actor mo làm the one mo ní kí ló fẹ́ kí n ṣe fún un ó ní nǹkan tóun fẹ́ ó ní kí n jò ń kọ́ fẹ́ gba just 10 minutes lọ́wọ́ mi nínú time mo fẹ́ gba 10 minutes so fẹ́ fún mi ní 10 million ni but ẹ mọ̀ bíbélì sọ pé ká jẹ́ kí ọmọ kékeré kó wá ó ti yé yín so mo wá fún ní oore ọ̀fẹ́ láti jẹ́ kó súnmọ́ mi yá wọnú mọ́tò mi kí ló fẹ́ bá mi sọ nígbà tó máa sọ̀rọ̀ ó ní orúkọ tí mo gbé dání yẹn wípé òun fẹ́ introduce acting sí mi òun ti ń gbọ́ bí mo ṣe máa ń ṣe lọ́tún tí mo ṣe máa ń ṣe lọ́sì wípé òun dẹ̀ wípé mo ní talent acting wípé so ló ń fi wá wípé kóun wá introduce theatre sí mi tó bá jẹ́ pé theatre ni èmi ò ní ní interest inú ẹ̀ wípé because àwọn oníjà mo máa wá location dáadáa mi ò rí nǹkan tó èmi kàn máa ń pa wọ́n lẹ́rìn kí n bá wọn ṣeré ó wá ní àkòrí bẹ́ẹ̀ o ó ní tí má bẹ̀rẹ̀ láti grassroots ó nígbà tí má máa bẹ̀rẹ̀ láti grassroots ó ní iṣẹ́ yẹn máa yé mi dáadáa wípé nǹkan tó wà lára mi yẹn pẹ̀lú nǹkan tó ń fẹ́ fi mọ̀ mí yẹn ó wípé a ti jẹ́ kí nǹkan yẹn kó blow dáadáa wọ́n wá ní pé bóni ká ti bẹ̀rẹ̀ wọ́n wá ní kí lọ pé máa join Tampan Success ó ní máa join ọmọ ẹgbẹ́ Tampan which is ọmọ ẹgbẹ́ òṣèré ó ní máa join wọn ó ní tí bá ti wá join wọn ó ní a ní unit a ní state a ní local government ó ṣàgbà fọ́ọ̀mù gbogbo ẹ̀ ó ṣàbà mi gbà mo fi ilẹ̀
débi pé èmi náà darapọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ Tampan Success mo darapọ̀ àwọn ọmọ èmi náà ti ń súnmọ́ star bí èmi ṣe jẹ́ national union tí bá ti kúrò ní state meeting uniform national union ni máa wọ̀ lọ state tí gbogbo àwọn star máa rí mi wọ́n máa bá mi ya fọ́tò pé àti ẹ̀tún ní national union láàrin wa ọlọ́run ó ṣe o mo ti bá oríṣiríṣi àìmọye star ya fọ́tò mo ti bá wọn ṣiṣẹ́ so ìwẹ̀ ní interest èmi náà ti ń wò pé tí n bá ń keep on lórí nǹkan tọmọ yìí sọ fún mi ògo mi náà ju bó ṣe wà yìí lọ normal àmọ́ òkè o ọlọ́run ṣe o bọ̀ṣẹ́ yìí famous láyé ó ṣe nǹkan tó ṣe pàtàkì ojú tó pawó kó má wọ pósítà níbi àṣà Saheed Òṣùpá olójú tó pawó kó má wọ pósítà ni ṣùtì yẹn so mo wá pé tí tá bá ti ń lọ sí state yẹn máa wọ national máa wọ uniform NURTW máa wọ̀ lọ so tá bá ti dé wọn bá mi ya fọ́tò nígbà tó yá mo kàn pé wá kó jókòó kó mú báyìí mo fẹ́ sọ story bí mo ṣe bẹ̀rẹ̀ national union fún Oya mú báyìí àbá bẹ̀rẹ̀ sí ní kọ story yẹn ìgbà tá máa mú title story yẹn aṣọ title story yẹn ayé onímàrúwá ayé onímàrúwá èmi ni producer ayé onímàrúwá wọ́n á sọ ojú táwọn èèyàn máa fi ń wo onímàrúwá ṣọmọ rẹ ni wọ́n ni ṣọmọ burúkú ni wọ́n ni ìwà wo làwọn ọmọ onímàrúwá máa ń wù ṣáwọn ọmọ onímàrúwá jẹ́ àwọn èèyàn gidi ṣọ́dá láwùjọ wọn ò dá láwùjọ àwa kọ story yẹn nígbà tá a kọ story yẹn àyà fíìmù yẹn tán àwa ò pa fẹ́ ṣe launching ó ti yé yín mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Alhaji Pasuma Wonder ọ̀gá number 1 àdúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé àgbàlagbà tó máa help career ọmọdé ni wọ́n Alhaji ẹ̀ ní wálẹ̀ láíláí àwọn ọmọ yín ti ṣoríire àwọn ọmọ yín náà tún máa ṣoríire. ó ní èèyàn kan tí màá fẹ́ dárúkọ tí ẹ pé gbogbo ibi ló ti mọ̀ tí orúkọ òde yìí padà torúkọ ẹ̀ ń jẹ́ Small Doctor ọmọ Agége yìí ǹjẹ́ irú èèyàn wo ni Small Doctor jẹ́ sí? ẹ ṣe Small Doctor is my boy ọmọ mi ni mi kì í ṣe olórin o but ṣe bá mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé èmi náà pass through ọ̀kadà level ẹ̀dẹ̀ mo pé Small Doctor náà ọlọ́kadà dé sanction tó bá ṣe kinní kan ọlọ́kadà dé sanction so ó túmọ̀ sí pé òun náà pass through ó gún ọ̀kadà rí yes now bó ṣe wá gún ọ̀kadà yẹn èmi jẹ́ unit chairman NEPA Àṣàdé NEPA Agége páàkì tèmi ti jẹ́ chairman òun lòun ti ń gún ọ̀kadà yes nígbà yẹn lòun ti ń gún ọ̀kadà ó dé ẹjọ́ ọmọ tó jẹ́ pé ó ń ṣe dáadáa láyé gbà yẹn tàbá dájú pé wá sáyé gbé wa lọ bí bàbá ẹ̀ ó máa lọ àìtí mọ̀ pé ògo ọlá ní o ògo yẹn ò dẹ̀ ní wọ́ mi láíláí lágbọ́dọ̀ Ọlọ́run àtẹ̀yìn tẹ̀ ń wò wá àti àwọn ọmọ yín gbogbo wọn ló máa ṣoríire ló máa dé ńlá gbogbo wọn ló máa di celebrity lágbọ́dọ̀ Ọlọ́run so ó jọ ọmọ dáadáa sí mi nọ́mà ó súnmọ́ mi ó mọ̀ mí mo mọ̀ bọ́ṣẹ́ mọ̀ pé ọ̀gá lè mi kò dẹ̀ síbi tó ti máa rí mi ó máa gbé fún mi nọ́mà so he's a good person to me sha that is it. lẹ́yìn because ẹ jẹ́ ká mọ̀ pé Onímàrúwá ni fíìmù tí. ayé Onímàrúwá. ayé Onímàrúwá ni fíìmù tí ẹ kọ́kọ́ ṣe ǹjẹ́ ẹ lè bá a sọ fíìmù tó yẹ pé àwọn ayé fi mọ̀ pé yes oní tíátà gangan ni àbí ayé Onímàrúwá yìí gangan náà ni àwọn èèyàn fi mọ̀ yìí. ẹ ṣe olótù àkọ́kọ́ ayé Onímàrúwá ni ayé fi mọ̀ mí bọ̀ lẹ́yìn ìgbà tí mo ya ayé Onímàrúwá yẹn mo wà nínú fíìmù Èpè bẹ́ẹ̀ ni Èpè mo wà nínú fíìmù Ẹ̀rù Ayé lẹ́yìn Ẹ̀rù Ayé yẹn mo wà nínú Scammer of Love lẹ́yìn yẹn mo tún wà nínú one man soldier one man army mo wà yẹn lẹ́yìn náà mo tún wà ní bóyá ìyàwó ọjọ́ kan bóyá ìyàwó ọjọ́ kan àbí ìyàwó ọ̀sẹ̀ kan ìyàwó ọjọ́ kan láyà Mágòdò is fine mo wà nínú ẹ̀ so mo ti àìmọye oríṣiríṣi tí mo lè sáré rántí ẹ tún wá lọ wo fíìmù Ọmọ Agége mo wà nínú Ọmọ Agége tẹ bá tún wo fíìmù Ọmọ Abẹ́ Táǹkì náà mo tún wà nínú ẹ̀ ṣe pé tá a bá ní ká máa kà ó fà. nínú gbogbo àwọn fíìmù yìí ǹjẹ́ ní personal role kan tẹ máa ń like láti ṣe nínú torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá rí wọn pé gẹ́gẹ́ bí onímọ́tò bí ọmọ ọ̀tá ǹjẹ́ ní aside from that. ẹ ṣe olótù ṣẹ́rí tí wọ́n bá pèèyàn ní actor ó yẹ kó lè wà plane ó yẹ kó lè wà mọ́tò ó yẹ kó lè wọkọ̀ ojú omi
so tó bá pèèyàn l'actor gbogbo role ló lè ṣe kò sí role tí mi lè ṣe. so ẹ ní personal one. but personal tí mo mọ̀ páyé mọ̀ pé mo máa ń ṣe mí dàrọ́ get ọmọ tó jọmọ onípàtà ebi tó bá le lóòlì ẹ̀ ló máa ń sábà máa ń tún fi mí sébi pé ká ṣe ọmọ ta ṣó ti yé yín but as an actor kò sí role tí mi lè play bẹ́ẹ̀ ni kí n ṣe àfà I can do it. kéwú. bisimilayi ramoni ọ̀yìn ara kéwú náà ni bẹ́ẹ̀ dẹ̀ ni kí n ka báíbù torí wà nílẹ̀ àtẹ̀kùn ẹ̀ inú báíbù náà ló wà so kò sí nǹkan tí mi ò lè ṣe.